ṣé mọ́ṣáláṣí ńlá báyìí lóbìnrin ò kí ń kírun bẹ́ẹ̀. nígbà tí a ti gbọ́njú láti bá pé obìnrin ò kí ń kírun, àwọn ìyá tó bí àwa náà tó jẹ́ lẹ́hà tí wọ́n wà inú ilé ni wọ́n ti ń kírun tí wọ́n fi padà sọ́dọ̀ Ọlọ́run. mọ́ṣáláṣí tí à ń wò yìí ó jẹ́ ìkan nínú mọ́ṣáláṣí tí obìnrin kò ń kírun náà ní ìlú Abẹ́òkúta. ìlú Ìgbẹ̀yìn ni ó sì wà. mọ́ṣáláṣí orúkọ ẹ̀ ní Sunnatu Olúwalówí Mosque. nínú ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ní kí tóbìnrin bá kírun nílé tó bá kí tàbí ó kí lẹ́yìn ọkọ ẹ̀ ó máa gba ládá 17, bọ̀ tó bá kí lẹ́yìn ọkùnrin ọlọ́kùnrin ó máa gba ládá ẹyọ kan. wọ́n wá ní kóbìnrin kírun nínú ilé ó sàn ju kí ó kírun mọ́ṣáláṣí lọ. obìnrin kírun yàrá ọkọ ẹ̀ ó sàn ju kó kírun lẹ́yìn ọkùnrin ọlọ́kùnrin lọ. ìdí ẹni ẹ̀tọ́ bàbá fi sọ wípé àwọn ò bá wọn ìgbà ṣe mọ́. ìjọba alákẹ́ wá sọ fún wọn wípé òkè ń kówó ní ọrùn wípé kí pẹ̀lú àlùmọ́ àṣẹ sí ẹni bó bá ṣe tó bá ti wùn dáyàtọ̀. wọ́n fi dé láti ìgbà tá a ti gbọ́njú bá a ṣe bá náà nìyẹn. sọ mọ́ṣáláṣí àwọn haúsá náà tẹ́ bá lọ wò wọ́n obìnrin ò ń kírun ní mọ́ṣáláṣí àwọn haúsá, ìyàwó àwọn haúsá wọn ń jáde kírun. bí èèyàn bá ṣe kéwú ẹ̀ tí kéwú ẹ̀ yé sí òun ni ìmọ̀ ló fi máa yé sí, ìmọ̀ gùn lọ ni. Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò fara mọ́ pé ké obìnrin máa kírun ní mọ́ṣáláṣí. mọ́ṣáláṣí tá a wà náà ó ti lé ní 200 years torí nínú àwọn bàbá wa kan nígbà tí èmi wọ́ wò tán tí wọ́n dé sínú ìlú Ẹ̀gbá yìí àti bá tí mo rí pé bàbá yẹn lo 80 years tí kan tún lo 120 years definitely tàbá rò pọ̀ pẹ̀lú gbogbo ọjọ́ tí mọ́ṣáláṣí ti wà ọwọ́ ni òkú lára ẹ̀ tuntun ṣe lọ tuntun ṣe bọ̀ ni òun ló fi ń bá ìgbà mu. òkè mọ́ṣáláṣí Súnà la wà yìí bó ṣe wà náà láti bẹ̀rẹ̀ tán ti kọ́ náà rè tí wọ́n ti ń lò tá a fi gbọ́njú bá, ṣùgbọ́n àtúnṣe ń lọ lórí ẹ̀. kódà àtúnṣe ní Central Mosque wa ta máa ń kí jímọ̀ níbẹ̀ níjọ́ jímọ̀ ní Premier lọ́nà gáràjì Ayétòrò. a ní ní Díàpẹ́ àti Díàpẹ́ la gbé ti kó lọ sí mọ́ṣáláṣí ní Premier ní tá a bá tún dé ìkọjá randa díẹ̀ ibẹ̀ ni yídi wá wà. tó bá dijọ́ yídi ìsìn níjọ́ 14 ìsìn ẹ wá síbẹ̀ bá a ṣe ń wí fún yín náà lẹ́tí máa gbọ́ lẹ́nu. nígbà kan tí àwẹ̀ máa ń jẹ́ 29 tí kan máa ń jẹ́ 30 nígbà míì tí gbogbo Ẹ̀gbá bá gbàwẹ̀ 29 àwọn bàbá máa sọ pé àfi káwẹ̀ ti wá pé 30 nígbà tó bá wá pé 30 yẹn la máa wá lọ ṣe máa wá dìde níjọ́ ọdún táwọn ọmọ bá náà wọ́n ṣọdún àwa máa lọ ṣe ọdún tiwa ní yídì ó ti wà bẹ́ẹ̀ àwa gbọ́njú bá ni mọ́lẹ̀ ṣe fi lélẹ̀ náà ní orí ìpayín náà làwa náà dẹ̀ dúró lé lórí ó sì ń rí bí àwọn bàbá wa sì ń rí gbogbo tí a bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó ti ń rí bẹ́ẹ̀ Ọlọ́run sì ń gbà fún wa.